ayé tuntun tá a dálẹ̀. Àkọ́kọ́ náà ni pé a rí pé tí òǹkàlùkù ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àríyé ṣe ẹni tí ó mọ̀ pé ẹni tí ó bẹ ìbú ó bẹ ìbú, a mọ̀ pé ẹni tí ó bẹ ìbú ó bẹ ìbú, kò sì kàn wá pé èèyàn bẹ ìbú, pé èèyàn bú yàn ò tọ́ka sí pé ẹni tí ń bú yàn ráìtì, ẹni tí ń bú bóyá kò ráìtì. Òdodo òun náà máa ń gbé ìbú, ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kó rí òdodo ní ọ̀padà lékè. Tòkẹ́yìn nìkan tí ẹni tí ẹ̀ gbọ́n gbogbo ìbú tí tó máa fẹ́ máa sọ́dọ̀ ẹ̀wé ìfẹ́, so ibi tí máa ń lọ ni mo ń lọ. So nípa bẹ́ẹ̀ League of Imam tá a dálẹ̀, àwọn àlàyé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n láti rí náà ọmọ ìyàtọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ òdodo ni, ṣùgbọ́n gbà míì ìyá náà sọ̀rọ̀ òdodo tó yẹ pé kò ní rí bẹ́ẹ̀ nítorí sọ ojú òdodo ṣùgbọ́n kì í sáàyè rẹ̀ àbí àsìkò rẹ̀ àbí kíkàn rẹ̀ tó ń lọ́kàn. Ìbí ìlàkùnjú kí wọ́n sọ pé mo fẹ́ jẹun ṣeéṣe kọjá wípé ó ń lọ́kàn tó bá yẹ pé kò sí kankan ní ìwájú rẹ̀ tó ju mo fẹ́ jẹun lọ. Ṣé tí ẹnìkan bá gbébọn sí ọ àbí màálù ń bọ̀ wọ́n sáré bá wà sọ̀kan rẹ̀ ó rẹ̀ gbé oúnjẹ lẹ̀ tí mo fẹ́ jẹun lọ́sọ̀ àbí torí pé mo fẹ́ kú ní bọ̀ yẹn o nígbà yẹn máa fi mo fẹ́ jẹun máa fi pamọ́ ẹ má jẹun kúrò sí kíni lóko. Òdodo ló fẹ́ jẹun, òdodo ló ń jẹ ń bẹ wájú rẹ̀ ṣùgbọ́n òdodo yẹn lè má já àsìkò rẹ̀, ó sì lè má já àyè rẹ̀, ó sì lè má jẹ pé òun náà lọ́ràn kan. Adá League of Imam lẹ̀ nítorí wípé ó kọ tí ń jẹ́ yẹn gangan gbogbo èèyàn ló ní. Àmọ́ àwọn kan wọ́n fẹ́ fi ìfẹ́ inú tara wọn, àwọn kan wọ́n fẹ́ fi ìfẹ́ inú tara wọn bà owó kan jẹ́. A ní agbára àti dá ẹgbẹ́ mi lẹ̀ tá a pè ní ọkọ̀ mi àbí tá a mú ọkọ̀ kan tí ò tiẹ̀ jẹ́ mọ́ League of Imam tá a mú àwọn àkọ́ àwọn máàmù tí wọ́n bá ń bá wa ṣe á kó wọn sábẹ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà wà ní wípé ó kọ yìí ó kọ gbogbo wa ni kódà kì í ṣe ṣe káyádà màlì lórí lónìí, kì í ṣe àwọn bàbá tí ń jẹ lónìí, gbogbo tí bá ti ń jẹ́ ìmáàmù náà lónìí ó kọ Islam ní kì í ṣe property anybody. That's number one. Ìgbà táwọn kan wọ́n ń pè mọ́ra wọn, àwọn àwo lónìí tí wọ́n ń pè mọ́ra wọn, àwọn bàbá wa lónìí wọn ò sì kúrò ní bàbá wa bí bá ṣe ń sọ̀rọ̀ kì í sí sàrà làǹtàkù, kì í ṣe nítorí wọn la fi dálẹ̀. Bàbá wa ṣe ká dàmàlì lórí lónìí, bàbá wa ṣe ká Baki Muhammad lónìí, bàbá wa ṣe ká Murtada Abdulsalam rahimahumullahu jami'a àwọn lónìí, gbogbo àwọn àgbà àlùbáríkà tí wọ́n sọ̀kọ́ tí wọ́n tí wọ́n jẹ́ kíkiní yóò ṣeé ṣe àwọn lónìí tí láǹfààní àìsàn máa dákọ̀ wọn àwọn ẹni Ọlọ́run àwọn lónìí. Ìsìn àwọn làǹbá ajá lóòsì láyé má lónìí kọ́lọ̀ bá ní kẹ́wọn kọ́ bá ní fi ọ́sàlì jẹ́nà àṣìṣe wọn kọ́lọ̀ bá ní parẹ́ àwọn lónìí òkè sẹ́yìn tẹ́ ń bẹ́ẹ̀ ní ìsìn, ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ ní ìsìn lẹ́yìn bàbá wa ẹ̀yin náà lẹ́ni tó bá ṣe wípé ní táwọn bàbá àná tí wọ́n ń ṣe tọ́ba tọ́lọ́run mu orí ẹ̀ lẹ́wà, tó bá yẹ pé tí ń ṣe tọ́ba tọ́lọ́run mu ẹ̀bà sí ń bẹ̀ mọ́ àjẹ́ wípé sẹ́ pé nǹkan tí ó tún ti gbàdá bòmí lọ kì í ṣe àwọn tó pè mọ́ra wọn kí ló tó ń sọ pé pè mọ́ra wọn àwọn náà pè mọ́ra wọn ni òkè sáà nìkan ni wọ́n máa jẹ́ imams and alpha nílẹ̀ Yorùbá o, wọ́n ti ń jẹ́ imam àti alpha ti ń bẹ ká tó bí i bàbá wa tí wọ́n dálẹ̀ bẹ̀rẹ̀ tàbí àwọn ọmọ kéékèèké imam and alpha ti ń bẹ in Yorùbá land ó ti ń bẹ ìsáà nìkan náà ń jẹ́ bẹ́ẹ̀ kódà ìgbà tó ń jókòó àwọn tí ọba jókòó pọ̀ jù wọn lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ bá ń jókòó rẹ̀ àwọn tí ọba jókòó wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ kátó àbẹ̀lẹ̀ pé tẹ́pẹ́ ní imam and alpha ó ní bí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ni ó ní bí imam sì gbọ́dọ̀ máa ṣe ó ní bí àfáà sì gbọ́dọ̀ máa ṣe kẹ́lẹ̀ kan máa sọ pé òun máa present àwọn àfáà àti imamu nílẹ̀ Yorùbá wọ́n máa present wọn lọ́nà tí ò ní bá títọ́ lọ́wọ́ àti ànábì mu káwá dáálé adáran ju àlèkè àmọ́fà dáálé so bó ṣe rí nìyẹn o kò sẹ́ni tí ò lè jẹ́ òkọ̀ ìmáàmù ní mí kọ́ra mọ́sáàsì méjì mo ti ń ṣe ìmáàmù kọ́ra mo lè pé mọ́sáàsì mẹ́ta ibi tí n bá wà ní tọ́ba dẹjọ́ jímọ̀ tọ́ ní lọ kí jímọ̀ fún nílé ọ̀dọ̀ mi ìmáàmù mọ́sáàsì ọ̀dọ̀ mi ni mi láti ibi bẹ̀ kódà nípa pé ìlú tuntun ni àbúrò àkànní kí jímọ̀ ń bẹ̀ ni wọ́n máa lọ kí gbínú ní gbòòrò so tí n bá wà ní sẹkítírìàtì wa fún ìlú yẹn náà òun náà ní mọ́sáàsì láti ibi bẹ̀ tí wọ́n bá tó ìbí ní ìsìn ìmáàmù bẹ̀ so tí n bá wà ní sẹkítírìàtì national secretariat Ta'awun tó jẹ́ national secretariat mọ́sáàsì bẹ́ẹ̀ náà èmi náà níbi tí ìmáàmù bẹ̀ so ìmáàmù lójú ọ̀nà tó pọ̀ náà ni mí ó kọ mi ni wọ́n máa dákọ̀ ìmáàmù àwọn bàbá wa tí wọ́n fowó kọ ìkalẹ̀ gan wọn rẹ́jísítà rẹ̀ torí ohun tí wọ́n rí sí ni pé ó kọ sẹ́ni ó kọ sáfìsì ni ó kọ gbogbo èèyàn ni wọ́n rẹ́jísítà rẹ̀ ìgbà tó di wípé afẹ́ máa ajáàkẹ́ láńká lọ fi ara sí board of trustee wọ́n á lọ rẹ́jísítà ó kọ kan tọ́jọ́ mọ́ so bẹ́ẹ̀ ni ká bá lọ rẹ́jísítà rẹ̀ ló kọ rẹ̀ kì í sí lànà àwọn bàbá tó sì kíni tó ṣáájú lọ na ok àwọn náà ti wá rẹ́jísítà tíá náà ló kọ tíá náà kì í sáwàlá ní wọ́n fi èyí sọ pé wallahi tallahi billahi kì í sí àwàlá ní League of Imam. Number 2 àwa àlẹ́mìpá darí ẹ̀. Number 2 yẹ kí wọ́n gbọ́ bẹ́ẹ̀ bá wá mú èmi ọdẹ mi lójú pé
the grand mufti of Yorùbá la Sheikh Dawood Mara ẹ wá darí ilé ẹ̀jẹ̀ láyé mi ò lè darí ẹ̀ wàsíyà sì ti wà táwọn ọmọ mi pé wọn ò gbọdọ̀ mú wọn darí ẹ̀ ìgbà táwọn àwọn tó fẹ́ àìsàn bẹ̀rẹ̀ ní o ìgbà táwọn òǹkàlùkù bá dé tẹnu wọn bá kó fúnra wọn ni wọ́n yẹ olórí àpapọ̀ ọ̀tọ̀ ní League of Imam ọ̀tọ̀ ní alvas àwọn oníyàn ń darí àwọn àfa àwọn oníyàn ń darí àwọn imam so ìgbà tí wọ́n bá dé tó kálukú àìsàn fàárà ni àwọn ẹ̀rẹ́ pọ̀ tó fẹ́ jọyìn so state by state ló kálukú wà sí state tí ó sì ẹ̀ sì gbúrò wa ní gbogbo state náà kájọ sàdánù yìí nù ta ló lóko ìyẹn kẹ́ni pọ́ ló lóko gbogbo ẹni tí wọ́n ti ń jẹ́ mọ́ọ̀mù ló lóko Islam ló lóko mùsùlùmí ló lóko ṣùgbọ́n ayé registration làwà tọ́wọ́ bá ti register wọ́kọ́ lóní àwọn kan náà lọ tá àti register ọ̀dà kọ́mọ́ dàbẹ̀ ni pé ẹ sọ wá sápò àwọn àgbọ̀dọ̀ dùnmọ́ àwọn láti fẹ́ sọ tọ́lọ́ ń gúta nàbí òwú bí ibn Allah al-azim ìyẹn lọ́fà àwọn náà register àwà àṣì lábẹ́ ẹni tí ọba ní máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtàlẹ́bí rẹ̀. Nọ́mbà 2 ni pé kí ló dé pé Ìwó náà ti lọ darí mọ̀ pé headquarter Rábítà Ìbàdàn ló wà ọmọ ìyá wa ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé ó ṣe lè jẹ́ wò ajá sọ̀rọ̀ fún ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí àfàwà almudir Ajígini gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìyá sọ̀rọ̀ afẹ́yàmẹ̀yà torí èèyàn dáadáa ni ìwé ẹ̀fẹ́ ń sọ̀rọ̀ yẹn náà torí pé takò wá òdodo ọ̀rọ̀ ló ń bá wa sọ ṣùgbọ́n mọ́ sì wà gbọ́yé amúfo dídìde kìíní láti wò ni Ìwó náà ṣe kéré ṣẹgbọ́ ọjọ́ orí Ìwó ṣeré àti ní ọjọ́ orí ilẹ̀ Yorùbá pé kí ni wọ́n ń pè ilẹ̀ Yorùbá lójú ìlú pẹ̀lú gbèsègbè Ìwó ṣẹgbọ́. Nọ́mbà 2 ni wípé tó máa pé nípa Islam ni aṣíwájú ni o nọ́mbà 1 ni o ọ̀rọ̀ Islam ládé ń sọ. Ibo náà máa jẹ́ kọta eléyìí kí ṣe ẹ̀dá tèmi lọ́wọ́ àwọn ará àwọ̀ ọ̀jà pé kọ́ sọ́dọ̀ ara wò bí gbogbo yín bá fi sí Ìbàdàn ọ̀dà torí sẹ́ńtà lọ́jọ́ ní Ìbàdàn jẹ́ fún gbogbo sẹ́ńtà ní Ìbàdàn jẹ́ fún gbogbo wa pátápátá lọ́mọ káàró òjèrè wọ́n sì gbọ́ lọ sẹ́kọ̀ọ́ òun náà ní mílẹ̀ àbẹ́ tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àwọn akọ́lá á dìsáì ìdìbò lẹ́kọ̀ọ́ta rẹ̀ tọ́lá akọ́lá ní ìsáàlá ní ìgbà tó kálukú bá kóra wọn jọ ni wọ́n dìsáì pé ìdí báyìí èmi ọ̀kẹ́ nígbà tó burú mi kó jẹ́ Ìbàdàn bí báyìí bá sì sọ pé kò ní kó gbé lọ ẹ̀kọ́ta rẹ̀ àmọ́ kọ́ jẹ́ opinion àwọn èèyàn ìyẹn kọ́ lọ́kà wa nítorí kan àwa ni wípé bóòlù àwọn èèyàn sì ní báwo kọ Islam jẹ bóòlù àwọn èèyàn sì ní yapa ọ̀rọ̀ Ọlọ́run àti ànábì rẹ̀ báwo ni Islam sì ní bàjẹ́ látara jókòó kan bóòlù àti ní sísì àbí knockout níta pé ń dá wà ojúṣe ìmáàmù àti ojúṣe àwọn àfa bóòlù wọn sì ní rí gbogbo wa wípé àjọ dorí kọ ibì kan náà bóòlù àwọn yóò sì mọ̀ pé àwọn ìbúsà àbí ìtìyà àyè sì mú àwẹ̀ láì dájọ́ àwẹ̀ bóòlù àwọn yóò sì mọ̀ pé ibi tí gbogbo mùsùlùmí bá wà lára wà olórí mùsùlùmí lórí tìyà náà àyapa bó sì ní gbogbo máàmù ó sì fíìlì pé máàmù lòun níbi kìlì tẹ́ bá wà tí wọ́n fíìlì pé àwọn kan jókòó nítorí ti tàwọn wọ́n ń ṣe mítì nítorí tàwọn níbi kìlì tẹ́ bá wà àkàn á ní sọ́dọ̀ ìjókòó kan pé òun náà ni ọmọ tí ń ṣe ẹnìkan ọmọ bí ìjókòó tó pé òun ní rẹpísẹ̀tì ara rẹ̀ ẹnìkan ò rí pé rẹpísẹ̀tì wọn gbogbo máàmù tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́gbọ́dọ̀ fíìlì wípé àwọn kan rẹpísẹ̀tì àwọn lọ́jọ́ tí àwọn máàmù ìbá ní problem àwa tá a kóra wa jọ tá à ń ṣe mítì àti pàpà àti ní problem ẹ̀sà òkè ni wọ́n ti ní problem ni gbogbo mọ́mù tí ń jókòó ó ti ní problem Ìbàdàn ní Ìwó ní Ìkirè ní Lálùfọ́n ní ibi kójóríkó everybody gbọ́mọ̀ pé ọgbọ́dọ̀ máa fíìlì pé jókòó kan bẹ tí nǹkan kan bá ṣẹlẹ̀ onífẹjọ́ sùn kó kọ́ lùkọ́ sì fíìlì pé àjọ níní ìlà àti bẹ́ẹ̀ kọ́kọ́ àkọ́mọ ilé ìké rẹ̀ lásán yóò kó síbẹ̀ yóò wà nílé ìké àwọn lónìí bàbá àwọn lónìí bàbá mi kọ́ ló lè yí nígbà àwọn bàbá wa tí wọ́n gbé kalẹ̀ láì dí àtọ̀ dáa iná làwọn bílífù kọ́ ẹ̀kọ́ máa lọ ó sì bàbá ẹnìkan lónìí gbogbo àwọn mùsùlùmí lájọ ní àbí àwọn àgbàlá sí wa àbí àwọn aláṣẹ tí wọn ò bá ti yapa sí tọ́lọ́run àti ànábì rẹ̀ nínú àlàyé tí àwa ń ṣe bí àwọn kan rò bóyá bàbá Waziri bóyá ni wọ́n rán mi láti ṣe gbọ́ ẹ̀ mọ́ bàbá Waziri kò mọ̀ pa rẹ́gísítà kankan kí sí àwọn bàbá wa Murtada Abdulsalam bàbá Mudir bàbá tó ṣe kìnnìdà Dr. Nasir ní Madul Arabi Ìbàdàn kì í sàn lọ́rọ̀ mi kì í ṣe Ṣàbán lọ́rọ̀ mi kì í ṣe Sheikh Ramadan lọ́rọ̀ mi kì í ṣe bàbá wa ìmáàmù Èkó lọ́rọ̀ mi kì í ṣe bàbá wa ìmáàmù Ọ̀yọ́ Kingdom máàmù tó tó yàn lú Ọ̀yọ́ kẹsàn lọ́nà mi kẹsàn máàmù Ògbómọ̀ṣọ́ gbogbo ọba àtàkùn sẹni tí mo sọ fún kò sí ẹnì kẹta tá a sọ fún torí pé mo mọ̀ pé tí n bá sọ fún gbogbo wọn lórí lábẹ́ ìwé bàbá wà sí nísìn tí n bá sọ fún wọn automatically tí wọ́n bá ti tẹ àwọn kan tí wọ́n tẹ̀ wọ́n lè mú mi lọ́wọ́ ẹ mẹ́jọ dálẹ́ o ìsìn ní gbogbo ló dìde ọmọ ní ìgbìmọ̀ kan dìde gbogbo ilẹ̀ sì máa tijú ara yín àmọ́ ajá wòyí òun lọ́mọ ehoro ìwòyí lọ́mọ lé làwa ṣe kí ló tó ajá wòyí gbogbo ẹ̀yìn àgbàlẹ̀ ẹ̀fẹ̀ wàhálà ṣùgbọ́n àwọn kan bẹ tẹ́ fẹ́ wàhálà à ní ń darọ́ bí tó ànàrú àwọn ọmọ inú yé nìyàwó gbogbo ẹ̀yìn gbogbo tẹ́ jẹ́ àgbà àwọn èrí yín fì
àwọn ọmọ olókè ní àwọn sọ pé ẹ mọ́ gbòdodo kò sẹ́ni kankan ní tá a bá lẹ́nu àgbàbá ìmáàmù Ìbàdàn bàbá ìmáàmù lẹ́kọ̀ọ́ bàbá ìmáàmù ní Àkúrẹ́ bàbá ìmáàmù ní Ọ̀yọ́ káàkiri gbogbo ìmáàmù kò sẹ́ni kankan tá a bá lẹ́nu yìí pé ká máa tako sultan kò dẹ̀ sẹ́ni kankan yìí tó rẹ́dì yìí pé ká máa dá ọjọ́ àlùwẹ̀ lẹ̀ jẹ́ ìbá ti ń sin bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fà àyè gbá tí àwọn ọmọ yín bá ní bùsùn ẹ̀ka rìn rèé á sì rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ ká mẹ́ta pé ìjẹ́ ìṣẹ̀dá kọjá ṣé ìṣù wọn ká máa dá ọjọ́ àwẹ̀ lẹ̀ ṣé iná làǹfà yìí ìjẹ́ ìṣe ṣé tí wọ́n ń ṣe tí wọ́n fi jẹ́ wọ́n jókòó ní rọ́bìtọ̀ mọ́ wọ́n jókòó wọ́n yẹ ká rí wọn rọ́bìtọ̀ mọ́ ìyẹn mẹ́ta ni ìyá rí rọ́bìtọ̀ mọ́ nínú ìyẹn mẹ́ta ni ìyá rí rọ́bìtọ̀ mọ́ tí rọ́bìtọ̀ bá máa jẹ́ rọ́bìtọ̀ tí Ọlọ́run ní bínú sí. Number 1 ẹni tó bú Abu Hurairah tó sọ̀sọ̀kúsọ pa Sọ̀yí Buhari tó wá tún wá lọ gbádámú tó tó sọ̀sọ̀kúsọ pa Abubakar àbí Sayyidina Umar àbáwọn sàhábà ẹni ó sọ̀rọ̀ débẹ̀ ń kọ́ gbọ́dọ̀ jókòó rọ́bìtọ̀ mọ́ rọ́bìtọ̀ kan gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí àwọn faramọ́ torí wọ́n ti orú wọn àná ń lọ rí jẹ́ chairman náà lọ sọ̀rọ̀ àwọn dọ̀gá lọ́wọ́ àdàbẹ̀ ni pé àwọn ńlá ní gbogbo àwọn bàbá àgbàríkà yìí lọ́wọ́ ẹni tó bá sọ jáde kò yóò jókòó rọ́bìtọ̀ mọ́ rọ́bìtọ̀ dínà rẹ̀ ni pé ẹ̀dàkùn tẹ́ẹ̀ bá tó ọ̀rọ̀ yìí sọ ẹ má kó rárá dára ẹnikẹ́ni tó bá tún wá sọpọ́ọ̀tì ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí kò yóò jókòó rọ́bìtọ̀ mọ́. ẹlẹ́kẹta àlébù náà jẹ́ fún rọ́bìtọ̀ kí wọ́n á wo àwọn méjèèjì ràn táwọn náà wá di ẹgbẹ́ mọ̀dákẹ́ ẹ dákẹ́ fún kìnnì ẹ̀yin lẹ kẹ́gùn sí wọn jù tẹ́ lè sọ fún yín pé ní tẹ́ ẹ sọ yóò dá bẹ́ẹ̀ bá wà lè dákẹ́ mẹ́rin ẹ tí wọ́n bá lè dákẹ́ òní jókòó tì ẹ sọ ní nǹkan ní ibi máa mú Ògbómọ̀ṣọ́ ìbára àmọ́ mú bẹ̀nu ẹ dẹ̀ mú ẹ wá mú ìmáàmù fẹ́ẹ̀kì ẹ fi rọ́pò ètò ìjọ òrìjìnà ti bu amátò mùsùlùmí sọ́pọ́ọ̀tì tó wà ní central mosque gángan ẹ sọ jẹ́ tí ò lè bí lagos fi máa mọ́ wọ́n expect pé káwọn máa wò yín ran a máa sogún yín kí ẹ sogún bàbá yín kí ẹ sogún àfáà yín kí ẹ sogún anybody yín ogún gbogbo mùsùlùmí ni kí ẹ sogún sẹ́ka ádámà lè lórí bàbá wa sẹ́ka ádámà lè lórí dẹ̀rì ọ̀ṣọ́dogún ẹ̀ ẹgbẹ́ kálàgbá wa sẹ́ka ádámà lè lórí àgbá wa ni aṣíwájú wa ni tí wọ́n bá ṣe mistake ọ̀ká ibi wọn ti ṣe dáadáa lọ́kà dáadáa ti sẹ́ka ádámà ṣe fún apọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tá a fi sí mara àgbà kò sì ní pò lágbá wa àdá yìí lẹ̀ láti wá sọ pé bàbá sẹ́ka ádámà àlè lórí báyìí ló ṣe rí rárá ẹ ti mọ stáàdì tí a sì ṣe stáàdì nítorí ẹ̀kẹ́tẹ́ ààrẹ ti tẹ́lẹ̀ kan wá bára o wọ́n bá wù ọkọ̀ wá bá wù ọmọ wà àìjọ ìyẹn nìkan fún ìta àdálẹ̀ yìí ọ̀parẹ́ ó tọ̀ lọ́parẹ́ kò disturb wa kò fún wa kò reduce power wa kò ní kámọ́ni tá a fẹ́ ṣe kámọ́ni ṣe àfi tó bá ṣe pàmì ẹ̀wọ̀ ọ̀dà kì í ṣe nítorí Ọlọ́run ó ti ẹ̀dá yín lójú dáadáa pé èyí èsì àǹtí àṣẹ almarhum Murtada Abdulsalam ìtàwé àjẹ àǹtí àfáàmì Sheikh Abubakar Muhammad kódà sí mara àgbàlá tó láwọn ọmọ pé wọ́n pọ̀ ilé kí wọ́n náà sípò lẹ̀ Yorùbá lọ rẹ̀rẹ̀ àwọn hadabi yún tí ìmáwọn zùmùrà ìgbẹ́ náà bá ti ṣáájú wa tó nípa àwọn òṣetán àti repeat àṣìṣe rẹ̀ ní ó lè tẹ̀ ní pé ìtẹ́nìkan bá ṣetán àti yàtọ̀ sí tọ́lọ́ ń wí nítorí ọjọ́ kò bá ti kú ọba wà láyé ó yàtọ̀ sí tánà bí wí yàtọ̀ sí Islam wa àní tẹ́lẹ̀ yóò àmọ́ ìwọ̀n tọ́ka sí bá sọ pé kì í sí bàbá wa àwọn bàbá tí mọ́jọ́ lẹ̀ wọ́n ṣàṣìṣe mi ní mọ́jọ́ lẹ̀ ní kì í sí pé wọ́n ì sí bàbá wa mọ́ ibi wọn ti ṣàṣìṣe náà ni àti dídákẹ́ ọ̀rọ̀ tó mílẹ̀ ní bàbá mú tàbá tu fún Lárúbáwá wípé àwọn èyí ìjọba sọ pa àwọn sọ̀rọ̀ àbàrí Lárúbáwá yóò wẹ̀kọ́ mú yìí ni àwọn Saudi Arabia yìí náà gan ọ̀tá náà lẹ mú wọn àwọn gbogbo tí wọn bẹ̀rẹ̀ lọ Saudi Arabia tí ọba bá tọlọ́mù àti ànábì mú àwọn náà wí tẹ̀lé a sì ní tẹ̀lé láíláí ṣùgbọ́n ìrìn ọ̀sọ́ pé kí Saudi Arabia ọmọ jẹ́ aṣíwájú fún wa ọ̀rọ̀ fíkìú nù ọ̀rọ̀ ìmọ̀ràn yàtọ̀ ọ̀rọ̀ síyáṣà yàtọ̀ ọ̀rọ̀ darí yàtọ̀ ọ̀rọ̀ ìtẹ̀láṣẹ Ọlọ́run àtànábì yàtọ̀ táwọn tí ń tẹ̀lé wa àwọn tí ń darí wa tí wọ́n bá ṣàṣì níbi ọ̀rọ̀ Ọlọ́run ànábì tọ́lọ́ látẹ̀lé tàbí látẹ̀lé ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ìdarí àmọ̀ ṣe sùúrù pẹ̀lú wọn kò sọ pé nítorí pé wọ́n ti wá ṣàṣì níbi ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ṣẹbọ o tẹ́sán tí ọ̀run pẹ̀lú wa o tó bá ti ṣẹbọ àmọ̀ tẹ̀lé wọn òṣùpá àdé tẹ̀lé wọn níbi wọn bá ti ṣàṣì bó ṣe rí bẹ́yìn lórí fún Saudi Arabia náà bẹ́ẹ̀ káyà máa ń sọ pé tẹ́lẹ̀ kan bá ti wá lọ Saudi àbí nǹkan jẹmọ́ ọ̀rọ̀ Saudi ẹ wà ní ẹ̀fẹ́ kí ni ìwé tí wọ́n bẹ̀rẹ̀ Saudi Arabia tọ́jọ pawápọ̀ ó fọ́ Saudi Arabia láàyè rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìtawà nígbàgbọ́ náà ni pé sultan ló lórí wa ní Nàìjíríà àwẹ̀ kan náà lẹ́kí Nàìjíríà ọba tẹ́lẹ̀ káwọn sọ pé wọ́n bírèkì àwẹ̀ Haúsá lọ́tọ̀ Yorùbá lọ́tọ̀ àrẹ́tẹ̀lẹ̀ tọ̀ ara àwọn fáàtì táwa torí ẹ̀ kéde àbí dá ìjókòó mi lẹ̀ tí ń tá a mọ̀ sódòdó fi rọrùn mẹ́ àwọn adarí o gbogbo àwọn àgbàgbà tẹ́ rí yìí tá à ń pọn lè kì sáà lọ́rùn wa tá a sì ní aṣíwájú wa níbẹ̀
aṣíwájú wa ká tó dálẹ̀ náà làwọn aṣíwájú wa gbogbo àwọn bàbá tó ń sọ̀rọ̀ tó jẹ mọ́ wa náà làṣíwájú wa nígbà máàmù Èkó tí ó di kíá nísìnyí wọn retí ìgbà tí Sultan bá kéde ara wa nù bàbá ìmáàmù Ọ̀yọ́ kingdom gbàtí ó sọ̀rọ̀ ó dá máa retí ìgbà tí Sultan bá kásìrì pé àáròsù ni kẹsì pé àmọ́ adájọ́ rẹ̀ lẹ̀ nígbà máàmù Ògbómọ̀ṣọ́ sọ gbogbo àwọn bàbá ìmáàmù tó sọ bẹ́ẹ̀ àwọn làṣíwájú tiwa níbi ìtótó ìta dálẹ̀ àwọn làṣíwájú tiwa bẹ́ẹ̀ náà làwọn alálàáfà bẹ́ẹ̀ sí wọn mọ́ ara imam ahima àti ń sòrò ọ̀rọ̀ náà láti wájú jẹ́ àwọn tí ìbú àwọn sọ̀hábà nàbí tán fi àpọ̀lé fún àwọn tí ìdáwà alálẹ́ láàrin mùsùlùmí asálà bùsì alátọ́rọ̀ yóò fi lójútùú náà nù ẹ máa ródòdó ńlẹ̀ ẹ dẹ̀ máa gbé lẹ́yìn òkúrọ́ ta ló ń tọ̀ tó bá ti parọ́ náà mẹ́tẹ̀lẹ̀ ọ̀rẹ́ ẹ sì mọ́ pọ̀pọ̀ tiẹ̀ ẹ máa dìfẹ́ di rọ́ a ní aláìmọ̀ kankan ó sì sọ yanya yí pé tí ọ̀gá àwọn bá ní inú iná ìlọ̀nà wá àwọn síta àti wọná àtàkì náà sì dá lóbi ọwà olóyè sọ fún pé àwọn ti sọ̀rọ̀ ju ó táwọn tẹ́yìn wà pẹ̀lú èèyàn nù number one no going back tá a bá sọ pé tá a fẹ́ ṣe rè kò sẹ́jọ́ dáa padà tí a dúró lé lórí nù number two support ẹnìkan kọ́ ni yọ̀ràn àlọ́ o support ẹnìkan pé náà ni yọ̀ràn àlọ́ náà ni support ọlọ́run number three kó kálukú ọmọ yìí pé ahókù èyí for anybody àmọ́ bẹ́ẹ̀ bá máa rò pé wọ́n àpúrò mú òtún tí ó yà pásítọ̀ lọ́wọ́ àtànábì àbí tí ó fọ́ mùsùlùmí àbí ẹlẹ́yàmẹ̀yà ọ̀fẹ́ àpúrò mú òtún ẹ̀ mọ́bùdẹ̀ wá àní fàyè gbá. number 4 àbí number 5 ẹgbẹ́ o ibi tá a wọ̀ yìí kò tí ì ní ìdarí pípé ní o ètò ìdarí ẹ̀ nígbà àwọn èèyàn bá dé ni tó àwa kọ́ ni adarí ní o àwa ń pèpè ni pé ó ṣe yẹ ká ṣeré ìgbà tó kálukú bá kójọ ẹ wà jọ jókòó ẹ àmọ́ ìyàdarí àtàdarí tí ó máa darí gbogbo rẹ àtàdarí tí ó máa darí state o àwọn executive o wọn kálukú ni yóò ṣe ibo lẹ́ẹ̀dì kọ́tà ọwọ́ gbogbo àwọn èèyàn wá gbà tó kálukú bá kójọ ọwọ́ wọn lọ́wà ìdáyà náà àgọ́ against kálù normal tí gbogbo abájọ ń lò nílẹ̀ káàró òjìrì ibi tó bá wà center tó pé ará Ọ̀ṣun yọ pàdé bí ará Èkó pàdé bí ará Àgbá pàdé bẹ́ẹ̀ that is normal number àmẹ́gálẹ̀ mọ̀kan ìdáhùn sálàyé ẹ̀ka kan ní ó nínú sẹ́tàǹsì o náà lọ́rọ̀ ìmọ̀ọ́mù àtàlárafa ẹ̀ka kan ni o iṣẹ́ mi ń lọ lórí àwọn defenders ọ̀nà méjì ni defenders wà bára gbé mọ́ọ̀mù kalẹ̀ tá a gbá àfa kalẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ìhànà kan bẹ tán lè nà wọ́n o náà múra tíjọba tẹ̀ ń wò wọ́n ràn àwọn kan lè wọ́n bẹ tán pẹ̀lú àwọn ní ẹ̀gbọ́n bá lóògùn àtàwọn míì náà ọ̀tá àwọn àfa ìwà ọ̀tá tí ń wíwà defender náà wà ọ̀nà méjì ni defender èyí tí òfin ìjọba Nàìjíríà bá fàyè gbà wá níbi security àbú ìdí security àdẹ́gbìyànjú pẹ̀lú pé gbogbo mọ́sálásí tó bá ti ní interest ní ọmọ ní security gbogbo àwọn àfà gbogbo àwọn mọ́ọ̀mù tó bá ìfẹ́lẹ̀ bá fẹ́ sá occasion àbí wọ́n ní ìdí security bó láti ṣètò security fún security tara wa lẹ́nu wọn bá ibi tí ìjọba bá fún aláàyè mọ́ àti security ìjọba ọ̀nà wo lágbà connect pé bàbá ìtì ní ìdí security ìjọba níbi ipò wọn tí wọ́n àbí wọ́n ní interest àbí ìdàkà lọ́sẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní security o tí security fún ilẹ̀ káàró òjìrì ní kò sí state àwọn náà wọ́n inaugurate bó ṣe inaugurate ẹ̀yìn chief imam analfa wọ́n inaugurate láìpẹ́ yìí South West Muslim Security ìkejì òun náà ni South West Muslim Lawyers ìyẹn ni pé àwọn tí wọ́n wà fún human rights Muslim human rights in South West wọ́n inaugurate ẹ̀ bá a ti ẹni tourist tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpẹ àwọn lọ́yà mọ́ra àwọn lọ́yà ń bẹ pẹ̀lú atọ́pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ àwọn ẹni àlùbáríkà báwo ni wọ́n ó ṣe ṣètò rẹ̀ àwa òsì wa dáyé òun náà ṣùgbọ́n àfọ̀ní structure tó kọ́ mọ́ ẹ̀ sí ṣé o tá bàbá wa bá náwó sí security àwọn ọmọ wọn wọ́n dúró tì wọ́n tó bá tó wá náwó sí lọ́yà náà wọ́n tún dúró tì wọ́n. ilé ìlú tẹnu ẹ bákan náà máa retí ìkan àti gbóhùn ó ti iṣẹ́ rẹ ti lọ gbogbo àwọn yunifásitì wa ìyẹn ni àwọn Yorùbá Muslim professionals àwọn tá àti dọ́dọ̀ wọn ẹ máa retí wa bọ́ àbáyé gbogbo àwọn professionals àwọn engineer ni o àwọn doctor ní nǹkan kan gbogbo wọn àkójọ mi ìpè tónù structure mi tónù gbogbo yìí pátápátá la máa papọ̀ ní ọmọ jẹ́ umma ẹgbẹ́ àwọn ọlọ́ba náà ti ń lọ níbi ní South West bíi àpapọ̀ gbogbo mùsùlùmí àwọn chief imam àwọn imam náà ni ó darí ẹ̀ àwọn alfa àwọn ulama náà ni ó darí ẹ̀ ṣùgbọ́n gbogbo wa pátápátá papọ̀ ní gbogbo Yorùbá ọba ni ó darí wa ẹgbẹ́ àwọn ọba ti wà ẹgbẹ́ ọba àwọn mùsùlùmí àwọn ọba tó jẹ́ mùsùlùmí tẹ́sí nílé kan sí ọba àgbà kan ọba náà kí a lè fi nǹkan síbi àyètò ẹ̀kọ́ wa ìlú tí wọn bá ti lọ́ba tó gbà wọn sí Islam bàbá ìmáàmù ti mẹ́mbẹ̀
òun náà ni wọ́n máa inaugurate gẹ́gẹ́ bí ìmáàmù ìlú yẹn àti aṣíwá olórí gbogbo àwọn mùsùlùmí ọba ti mùsùlùmí torí ó yẹ kí mùsùlùmí kó ní ìlànà ìṣe ọba tiẹ̀ léèkì ọ̀pọ̀ ibi ìlú tá a bá ti wá rí pé ọba mùsùlùmí ní bàbá ìmáàmù ń bẹ lábẹ́rẹ́ o àmọ́ ọba ẹlẹ́bọ bàbá ìmáàmù sí lábẹ́rẹ́ bàbá ìmáàmù ọmọ dipò méjì mọ̀ ń gbà yẹn yóò dipò adarí gbogbo mùsùlùmí àti ìmáàmù lórí jẹ́ ń pè ní ìmáàmù kì í ṣe òun ní adarí mùsùlùmí o aláṣẹ mùsùlùmí òní ọ̀yàn ìmáàmù òní ọ̀yàn mufti òní ọ̀yàn kọ́ọ̀dí òní ọ̀yàn alwaziru òní ọ̀yàn gbogbo àwọn oyè yẹn àìwá lè tó nílùú wò lápòjú ìrìnsẹ̀ ìjọba sọ wípé ìgbà wo láàmú àwẹ̀ olúwo ní ọ̀sọ̀ fún àwa nítorí olúwo ṣe ni pé yóò retí ní tí sultan bá wí bí ẹ̀mí Ìlọrin ó ṣe sí nílùú wò lórí abá ìmọ̀mù wo lórí abá ìmọ̀mù wo lọ́wọ́ àdìsáàdì bá pé ìjọba mú àwẹ̀ rí bàbá ìmọ̀mù ó bí olúwo léèrè ni gẹ́gẹ́ bí olúwo náà ṣe bí sultan léèrè ní tí sultan bá wí ni olúwo sọ fún màmú pé ọ̀la ni àwẹ̀ bẹ̀rẹ̀ kéde ẹ̀ka asámo lónìí olúwo ni gbà tí ètò bá tó tán táyà bá faramọ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ nípa àwọn èèyàn àtàwọn lọ́balọ́ba tí olúwo bá ti wá kéde wọn á sọ gbogbo ọba mùsùlùmí pátá ní gbogbo òlu ìlú tí wọn bá ti lọ́ba wọn sọ fún màmú ọbẹ̀ sultan ti kéde o bó ṣe yẹ kó rí nìyẹn bí bàbá wa lọrí ṣe é ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni olúwo ṣe é ṣe gẹ́gẹ́ bí àwọn ọlọ́lọ́ba olúwo ni wọ́n fi sí pírẹsidẹ́ǹtì wọn tó gbogbo ẹgbẹ́ tábàdíkà dálẹ̀ àwọn ọba wa tí wọ́n bá ń tẹ̀lé ọlọ́run àtànábì rẹ̀ abẹ́ wọn ni wọ́n wà kò wá sọ pé káwọn àfáà máa dùn nípò wọn ipò àwọn àfáà tó kù tó jẹ́ ìdarí tọ́lá wọn ni wọ́n máa tọ́ àwọn ọba sọ́nà ibi àbá ti lọ́ba àfáà náà lọ́ba níbi Islam ni o n sọ pé àdìdá ọba àlú kan o ṣùgbọ́n níbi àṣẹ tọ́jú àṣẹ lórí àwa mùsùlùmí ọba ń kọ́ láṣẹ lé lórí àfọwọ́bá tó bá di ara wa wàhùn lè amúrì mi ń kó ní Kùránì wí o wàhùn lè amúrì mi ń kọ́ àti Allah ẹ̀tẹ̀lé Ọlọ́run wà á ṣe Rasul ẹ̀tẹ̀lé ànábì wàhùn lè amúrì mi ń kọ́ àtàláṣẹ inú yín kì í ṣe aláṣẹ ẹlẹ́bọ o aláṣẹ ẹlẹ́bọ lakum dinukum waliya din. so nípa bẹ́ẹ̀ èyí táwa dálẹ̀ àwọn àlàyé tí bẹ́ẹ̀ iná nìyẹn tí ìjọba ń rú àwọn èèyàn lójú kọ́ mọ bí á lè rè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ṣàlàyé bákan náà àwọn èèyàn ń wò kúkúrà àfojúsùn wa kí nìkan tó yàtọ̀ nù táwọn bàbá ti bí n sí ara rẹ̀ mo ti ń sọ àwọn ọ̀fẹ́ tí fífi mọ̀ àti àfa àkọ́wá jẹ́ pé òun nìkan níwà ilẹ̀ Yorùbá afẹ́kọ̀ọ́ pé tí wọ́n bá ti ń dákọ̀ tí fífi mọ̀ àwọn lọ́ọ̀yà kan rí wọn sí àwọn bàbá wa ògbó lọ́ọ̀yà ti mẹ́lẹ̀ Yorùbá kan sì gbà pé àbí àwọn bàbá ìlànà wa àti àbí àwọn aláṣẹ mùsùlùmí tàbájọba àwọn méjì ni wọ́n máa darí wa ní ìsìn nílẹ̀ Yorùbá ibi tá a bá ti rọ́ba ọba ni aláṣẹ fún wa ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn ibi tá a bá ti ìlú tá a bá ti wá rọ́ba ìmáàmù wa lọ yóò wà máa represent méjèèjì ìmáàmù ìlú ni kì í ṣe ìmáàmù lórí ìlú o ṣùgbọ́n olórí àwọn mùsùlùmí lọ́ba mùsùlùmí kì í ṣe ọba tí bá ń ṣẹbọ sórí bàbá gbogbo àwọn bàbá wa tí wọ́n ń pèrè àwọn ní ọlọ́lọ́badé ẹjọ́ oyè o èyí tẹ́ ẹ bá fi ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtànábì ni o káwọn náà sì ti ṣàdáyẹrí tí mò ń sọ o ibi tẹ́ ẹ bá ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtànábì alimọ́dì náà yín lọ́ba o ṣùgbọ́n ẹnu bẹ̀rù àní tẹ̀lé yín ni a sì ní bá yín jà àní sọ ìdìjà bẹ́ẹ̀ náà bàbá tá à ń sọ yìí náà ibi wọn bá ti mistake lára àní tẹ̀lé wọn bí mistake wọn ò kúrò lára bàbá wa àfi ń pọ̀ sí rẹ̀ pé ètò tá a gbé kalẹ̀ ètò yẹn yóò fọgbọ́n ṣe o tí àwọn bàbá wa kan máa ń bẹ ní state kan tí wọ́n ní ibi táwọn wà làwọn náà wà àwọn ò ní wà ibi tí wọ́n wà o ibi tí wọ́n bá wà tó wáyé pé ọba ọ̀rọ̀ Ọlọ́run ọba ànábì mu àbá wọn dúró ń bẹ a sì ní àní bú wọn àní yapa sí wọn àmọ́ wá bóòlù àjọṣepọ̀ sí wa ṣùgbọ́n tó bá yapa sí Ọlọ́run àti ànábì wọ́n ṣètì ọlọ́pàá àdó ṣètì ọlọ́pàá àtàwọn ìtàn sí nìyẹn o gbogbo àwọn bàbá yìí Ọlọ́run kọ́ bá ní kẹ́ ògbó wọn gbogbo àwọn tí wọ́n ń darí wa lọ́ba láàfà lèmọ́mù àbí níbi kọ́mítì mi náà tí wọ́n jẹ́ alámòjútó ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn àwọn tí ń ṣàṣìṣe Ọlọ́run bá ní correct wọn gbogbo àwọn bàbá tó ti lọ bẹ̀rẹ̀ láti rí àfáà mi Sheikh Abdulbaki Muhammad Ọlọ́run bá ní kẹ́ wọn mo tún fi àsìkò yìí tó jẹ́ kí ẹ kẹ́kọ̀ọ́ kan lára àfáà mi ọ̀gá mi Alwazir ní ọ̀sán ọ̀kan fún ìjókòó náà ni wọ́n ti rí pé a ti rẹ́gísítà sí tí wọ́n sì pọ̀ ń bẹ́ tó ṣe sọ́tán ṣùgbọ́n bá ṣe ń gbọ́ báyìí náà wọ́n ṣe ń fara mọ́ kí ló dé nítorí pé ẹnìkan tó yẹ pé láti ìgbà tá a ti mọ̀ wọ́n tá a ti gbẹ́jú báyìí tá a ti mọ̀ wọ́n orí òótọ́ ni wọ́n wà wọ́n lọ ṣe gbogbo ọmọ olùkọ́ àgbà nù Ọlọ́run ò sí wọn lọ́ta Kùránì kò sí wọn lọ́ta súnà àná nínú fún wọn yìí sì bínú èèyàn lórí nǹkan tí bá ń ṣe wàá sí ìkọ́ lọ́rọ̀ mi ní nǹkan yìí tí mo ṣe yìí mo fọgbọ́n ṣe ni o ọgbọ́n tí mo fi ṣe náà mo ti ṣàlàyé bí ẹ̀ka torí tí bàbá wa àwọn èèyàn mẹ́ta ń bẹ níwò tí wọ́n bá sọ fún mi pé stop wọ́n stop ni o bàbá wa Olúwo èyí fi àpọ́nlé bí wọ́n ṣe jẹ́ bàbá fún wa èyí fi pọ́n wọn lé o
bàbá wa Khalifa Sheikh Abubakar Muhammad Muqaddam Zain tó bá ní Yahudu wà dúró, bàbá wa Al-Waziri tó bá ní dúró àdúró. Ṣùgbọ́n nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí kìí ṣe àwọn lónìí, gbogbo mùsùlùmí lónìí. Àwọn kan sì ń bẹ táwọn bàbá ìmọ̀ tijú, tẹ́yẹ̀ bá lọ rí báwọn kó fẹ́ ṣe nǹkan wọ́n lè àwọn náà wọ́n rán sí ẹ̀mẹ́jì òsì. Ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ wo, ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ wo, kìí sọ̀rọ̀ ìjọ Islahudeen tí èmi ti jáde, kìí sọ̀rọ̀ bàbá Al-Waziri, ọ̀rọ̀ gbogbo ilẹ̀ káàró òjìire tí ń dàrú ni. Tó dáàbò láwọn wípé a gbọ́dọ̀ fọgbọ́n sí lórí àníyàn yìí pé àwọn ò ní kó lábẹ́ àwọn àgbà, ṣùgbọ́n àní tẹ̀lé nítorí bá yapa sọ̀rọ̀ Ọlọ́run àtànábì nítorí pé afẹ́ sàpàlẹ́ àgbà, èyí ò yẹ ṣe àpọ̀nlé fàgbà, èrí Ọlọ́run fún àtànábì ẹni. Ọlọ́run sì ju àwọn àgbà wa lọ, wọ́n láwọn àgbà náà ní tí ń pè àṣínà ní ká tẹ̀lé àṣẹ Ọlọ́run. Ànábì ju àwọn àgbà wa lọ, wọ́n láwọn àgbà náà ní tí ń pè àṣínà ní ká tẹ̀lé ànábì. Ibi bá ti sàṣìṣe wọn ò ní àtẹ̀lé àwọn. Ọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run wọn aṣíwájú wa ìkọlọ̀ kí ẹni wọn gùn ọlọ́run bí a rí wọn pẹ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.